gbọ́ and láti ronú lórí nǹkan tó bá ṣẹlẹ̀ kó tó di pé èèyàn máa bẹ̀rẹ̀ sí fèsì sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ rọ̀ gbogbo wa pé ká gbìyànjú láti máa tètè nàka àléébù lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ìyẹn ní. Ìkejì òun náà ni pé àwa ọmọ Yorùbá tí nǹkan kan bá tiẹ̀ happen tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí nínú ẹ̀yà wa, ká gbìyànjú láti a mọ̀ pé ẹ̀yà wa a máa ń sábà tètè bára wa wí, a kì í fọwọ́ para wa lórí, but at the same time náà ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ fi sídi ìlẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. So wíwo wa ká máa ṣera wa ní òṣùṣù ọwọ̀. Orúkọ tèmi náà ni Olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùúdùn